Kábíyèsí aláṣẹ Ọ̀nìrìṣà, àrólé Oòduà, jìgbìnìjìgbìnì bí àtẹ àkún, olórí aládé Òkìkí. Òkú a máa jíṣẹ́, ẹja a máa jíṣẹ́ o, òkòlé á tìrìkì mọ́lẹ̀. Bàbá ayé ẹni sánsọ rẹ mọ̀ kó ọkàn rẹ̀ balẹ̀, àborí ọ̀tá lé wa, àborí ọ̀tá lóde, tá sọ tá di amọ́niṣe ní àfàìmọ́niṣe ni. Wà rẹ́yìn gbogbo wọn o, ọkàn yín á balẹ̀ bàbá, ẹ má gbé jìnnà. Àwọn aráyé á fọ̀rọ̀ yín sásọpẹ́. Ẹ rí àmọ̀ràn mi fún àwọn tí wọ́n rí ìtẹ́ Ọ̀nìrìṣà tó ń rí fín. Àmọ̀ràn mi fún wọn ni pé èpè náà ń forí gbà. Ọmọ tó bá dẹ̀ fẹ́ pàtàkì tán, ọmọ tó bá ti fẹ́ jogúnjogún, ọ̀gúnkógún, ìtànkìtàn ló máa pa. Ẹ rí gbogbo ẹni tó bá ń tàpá sí orí ìtẹ́ Ọọ̀ni, èpè ni wọ́n ń forí gbà. Èpè ni wọ́n ń forí gbẹ̀gún. Torí pé wọ́n ní nígbà kan oríkì Ọọ̀ni pọ̀. Wọ́n ní èsì ẹni á bímọ rẹ̀ kà á sọ́lọ́ọ̀ni àdìmúlà, erin afín bí ọ̀kín. Ọba wo ni wọ́n ń kì bẹ́ẹ̀ ní gbogbo orílẹ̀-èdè àgbáyé? Bóyá kí n tuntun sọ. Ifẹ̀ á ní oríkì Ọọ̀ni ni o. Wọ́n á ní èsì ẹni á bímọ rẹ̀ kà á sọ́lọ́ọ̀ni àdìmúlà, erin afín bí ọ̀kín. Ó tún lọ báyìí pé adé mọ̀ ọ́n ṣèkórì, kẹ́yìnkẹ́mi láràn ọ́. Ọba tó bá ní oríkì tòun gbà bẹ́ẹ̀ lọ kó wá sọ lóde àgbáláyé. Ọ̀nà tí ipò Ọọ̀ni tí ò sì ṣe é rí fín ó pọ̀ jàntìrẹrẹ. Ṣé bí ohun ibi ká pọ́n àṣà lé ni ká sọ ni, àbí bí ohun èdè tó wà nílé Ifẹ̀? Ìkan mo sọ sẹ́yìn tí mo sọ ṣáájú. Ẹ sọ fún mi ọba tí wọ́n bá ń fi irú ohùn bẹ́ẹ̀ tí wọ́n bá fi máa ń kì, kó wá sọ̀tàn tó rọ̀ mọ́ fún wa. Ìjẹ́bà ni ẹ̀ sì jẹ́ ipò Ọọ̀ni, gbogbo ilé kó gbọ́ kó sọ fún toko. Ìtẹ́ Ọọ̀ni kì í ṣe ìtẹ́ ààrẹ tí a ń rí fín, kán rí gẹ́gẹ́ bí ipò àpọ́nlé. Àní forí gbèpè o. Ó jẹ́ kí ayélujára kó lù wọ́n lójú. Láti wá máa dàbí ẹni pé àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀, tí ò ṣe gbọ́ sétí, ká máa gbé lọ sórí social media, ó kù díẹ̀ káàtó. Gbígbà pé àgàn fúnra wa a fi ń yẹpẹrẹ àṣà wa ni. Ká jẹ́ kí eléyìí kó lọ di èèwọ̀ fún ẹnikẹ́ni. Ipò orí ìtẹ́ Ọọ̀ni kì í ṣe ìtẹ́ tí èèyàn ń rí fín tàbí tí èèyàn ń tẹ̀ ń tẹkùtẹ̀. Lẹ́yìn pé kí èèyàn máa ṣàpọ́nlé fún. Ẹ bá dẹ̀ ti ń ṣe àpọ́nlé fún ìtẹ́ Ọọ̀ni, bàbá tó wà ńbẹ̀ náà lẹ́ ń pọ́nlé. Ṣùgbọ́n ipò yẹn ìtẹ́ yẹn gan ni kẹ́ ẹ jẹ́ ká gbé lárugẹ, ká gbé bàbàrà. Ká má yẹpẹrẹ ìtẹ́. Tá a bá ti yẹpẹrẹ ìtẹ́, a yẹpẹrẹ bàbá. Bàbá náà ò dẹ̀ ní yẹpẹrẹ láéláé. Ṣùgbọ́n àwọn tó ń dẹ̀ ń dúró pé à ń fẹ́ máa yẹpẹrẹ bàbá, àwọn náà máa dẹni lẹ́lẹ̀, àwọn náà máa dẹni yẹpẹrẹ. Kò sì rí nìyẹn.